ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀dọ́mọbìnrin tí ó ń ta àgbo amárale àti àgbo alẹ́ pẹ̀lú oríṣiríṣi àgbo jẹ̀dí èyí tí wọ́n ń pè ní Sisi Ẹniọlá Alágbo. Ọ̀rọ̀ náà ó mà tún ti gba ọ̀nà míì yọ ní ọjọ́rú tí í ṣe ọjọ́ Wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 29 nínú oṣù kẹrin, the 29th of April 2026, nígbà tí Ẹniọlá Alágbo nígbà tí ó bọ́ síta lórí ẹ̀rọ ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní máa tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run àti gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n foríjì òun lórí fídíò ìbálòpọ̀ ẹ̀ tí wọ́n lò lù síta lórí ẹ̀rọ ayélujára, tó sì jẹ́ kó di mọ̀ pé òun kàn ń ṣọ̀kan Akin láti ọjọ́ mélòó kan sẹ́yìn ni Ọlọ́run ò lè jẹun, òun ò lè sùn, nǹkan ò sì lọ déédéé fún òun, àfi kí gbogbo èèyàn kí wọ́n ṣe àforíjì fún òun kóun lè tẹ̀síwájú nípa ìgbésí ayé òun. Ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní Sisi Ẹniọlá Alágbo tí ó fi ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi ṣe ibùgbé tó ti ń ta àgbo ẹ̀ ní òkìkí ẹ̀ máa tàn káàkiri orí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n òkìkí tó tàn náà kì í máa ṣe fún nǹkan dáadáa, fún nǹkan burúkú, nǹkan àtijú tí ò yẹ ká máa bá níbi ọmọlúwàbí ni. Nígbà tí wọ́n ní fídíò ìbálòpọ̀ òun àti ọkọ ẹ̀ tí wọ́n ń pè ní Abdulhakeem tí òun àti obìnrin míì tí olùsíta ìyẹn pé ọkọ Ẹniọlá Alágbo ó ń bá a sùn pẹ̀lú obìnrin míì tó wá jẹ́ pé èèyàn méjì ló ń kóná fún papọ̀ lórí bẹ́ẹ̀dì lẹ́ẹ̀kan ṣoṣo. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti di ariwo ńlá tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ nítorí fídíò yìí, tó jẹ́ pé bí àwọn kan bá ṣe ń sọ̀rọ̀ sí Ẹniọlá Alágbo yìí pé àwọn ò lérò pé ó lè ṣerú ẹ̀, ìnárí àwọn míì tó sì ń gbìyànjú láti gbèjẹ tí wọ́n sọ pé gbogbo ẹ̀dá ni ó máa ń ṣàṣìṣe táwọn èèyàn fi orí jìn, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ó mà dàbí pé kò ká Ẹniọlá lára, nítorí pé látìgbà tó ti jáde níṣe ni ó tún fi ọ̀rọ̀ ọ̀hún ló fi ń ṣe àwàdà, ló fi ń polówó ọjẹ́ tí ó ní káwọn èèyàn kí wọ́n wá ra àgbo oníbàálòpọ̀ mẹ́ta ètò lóyìnbó ń pè ní tírísọ́ọ̀mù, tó sì jẹ́ pé ilé ìlànà kan fi ń wòye pé ọ̀rọ̀ náà ká lára. Ṣùgbọ́n bó ṣe wá dọjọ́ Wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní Sisi Ẹniọlá Alágbo ènìyàn ó mà jáde tán tó wá tú àṣírí ńlá nípa ọ̀rọ̀ náà, tó sì jẹ́ kó di mọ̀ pé òun kàn ń ṣọ̀kan Akin ni, ó ní kíní ọ̀hún ò rọrùn fún òun, ó ní láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ó lóun ò rọrùn sùn rárá, kódà ó ní òun ò tún lè jẹun, tó sì ní káwọn èèyàn rántí pé orí ẹ̀rọ ayélujára yìí ni òun ti ń rí ọjà tà tóun ti ń rí owó jẹun. Ó ní bí ọgbọ́n bá wá báyìí òun jẹ́ báyìí, ó ní kí ló fẹ́ kan jẹ́ ìrètí òun, kódà ó lóun ò ní agbára mọ́ báyìí, ó sì ṣeé ṣe kóun fi ìrònú ṣe òun léṣe, tó sì ní káwọn èèyàn kí wọ́n jọ̀wọ́ kí wọ́n fi oríjì òun lórí fídíò ìbálòpọ̀ tí olùsíta